Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Yọ́ yẹ wá kò ní yé ẹ lẹ̀. Gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ń gbèrè òkun àti èyí tí ń bẹ ń gbèrè ọ̀sà. A ti lọ, wọn ò ní fòkú wa ránṣẹ́. Bíbọ̀ wa, àní bókú aya, àní bókú ọmọ. Ẹ̀rín kì í tán lẹ́nu àgbàdo. Ẹ̀rín ayọ̀ ni wọ́n lé yín. Ọ̀rọ̀ ìbànújẹ́ kì í bóyin. Ọ̀rọ̀ ìbànújẹ́ ò ní bá yín. Ìgbà tọ́gẹ̀dẹ̀ bá gbó lọmọ aráyé yàdá tì. Ìgbà tásìkò ògo yín bá búyọ, ayé ò ní fi kú oró pa yín. Ẹ gbọ́. Ìgbà tí ìrèké bá gbó lọmọ aráyé kàdá tì. Ìgbà tí ẹ bá ṣiṣẹ́ sọ̀rọ̀ tán, tẹ dààmú lórí ọkọ, lórí ọmọ, lórí aya, ayé ò ní fi kú tọ́yáwọ́, wọn ò ní fi pa yín. Ẹ wá wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Orúkọ mi ni Lukumọ̀nà ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Tẹ́nìkan bá lọ́mọ ọ̀dọ̀ àgbà lòun, tẹ́ ẹ bá ti gbọ́ Lukumọ̀nà ọmọ Àyádáre mẹ́, kì í ṣèmi. Bàbá tó bí mi ní jẹ́ Àyádáre, Àyátúndé lèmi jẹ́. Tẹ́ ẹ bá ti wá gbọ́ Lukumọ̀nà ọmọ Àyádáre tó ń tọ̀hún ní ọmọ ọ̀dọ̀ àgbà lòun. Ọmọ tó jókòó tàgbà, àwọn àgbàlagbà onílàákàyè tó sì kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àgbà tí wọ́n sì fún ní nǹkan àgbà pé kó tọ́jú ẹ̀ sọ́dọ̀ tí ò wéèsì ẹ̀. Ọmọ ọ̀dọ̀ àgbà ni ìtumọ̀ rẹ̀ lọ́gbọ̀n. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Mo fẹ́ ká sọ ọ̀rọ̀ díẹ̀ nípa ìrìn àjò ayé, nípa àwọn ọmọ olómi tútù, ọba ìràwọ̀, olómi tútù, ọba ìràwọ̀. Gbogbo wa la mọ̀ yí pé tí ọmọ bá jẹ́ ọmọ agbára ìṣẹ̀dá omi, Ọlọ́run fún wọn lẹ́bùn tó pọ̀ jaburata. Agbára ìṣẹ̀dá. Mo fẹ́ pàkíyèsí ẹ̀yin kan. Tẹ́ máa lọ pé ìràwọ̀ Gemini, ìràwọ̀ Leo, ìràwọ̀ branch àbí kílẹ̀ máa ń pè. Àwọn Greek ló mú wá. Greek, àwọn ni wọ́n create ẹ̀. Ọgbọ́, ìwọ fúnra ara rẹ lè dá ara rẹ mọ̀ láì jẹ́ pé òun wo dé, torí pé déètì tẹ́ ń wò yìí í máa ń ṣàtakò ìrìn àjò ọ̀pọ̀lọpọ̀ nígbà míì. Wọ́n lọ́mọ kan ìràwọ̀ náà ni tó sì jẹ́ pé ni wọ́n pè ní ìràwọ̀ náà yìí, gbogbo nǹkan tí ń ṣe ìrìn àjò rẹ̀ ọmọ omi ni. Ẹ gbọ́, ẹlòmíín bí ọmọ olókun ni, nígbà wọn bá gbé jẹun fún wọn ní ìràwọ̀ náà ni, yóò máa tẹ̀ lódìlódì, yóò máa tẹ̀ lódìlódì. Ọyẹ bá ń jókòó, ọmọ abómi wáyé. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń wòye pé tóbìnrin bá ti pupa, ẹlẹ́gbẹ́ ni. Rárá o, gbogbo èèyàn lẹ́lẹ́gbẹ́. Ẹ̀bùn tọ́lọ́run fún kálukú wa látòde ọ̀run wá ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Gbogbo èèyàn kọ́ ni ó wẹsẹ̀ kó tó rí ṣe. Gbogbo ènìyàn kọ́ ni ó ṣoògùn kó tó débùtì ọ̀la. Tó bá ti dá ìṣẹ̀dá rẹ mọ̀, ò ní ṣì mú. Ọ̀pọ̀lọpọ̀ ní ògo rẹ̀ dá, ìràwọ̀ tó gbé wá sáyé dá, ṣùgbọ́n òun fúnra ara rẹ̀, òun nìṣòro fúnráwọ̀ rẹ̀. Gbádùn mi. Ẹlòmíì bí ìràwọ̀ rẹ̀ ṣe dáa tó, ṣàmọ̀ pé ẹlòmíì bá rẹ̀ nínú owó lójijì ni,
yóò wá lérò pé ìwé tó ń kà ló gbé òun débi owó. Ẹlòmíì ò lérò pé ọjà tó ń tà òun ló ń tètè sóhun dé bèbè ọlà. Kò rí bẹ́ẹ̀ o. Àyànmọ́ ni kádàrá, ohun gbogbo lọ́wọ́ orí. Torí pé okúnlẹ̀ ọyàn pín nínú ìyá rẹ̀. Inú ìyá kálukú ni kálukú ti yan ìṣẹ̀dá tó fẹ́ jẹ́ láyé. Kì í ṣe inú déètì o. Ibi tó ti mọ̀ pé ọba tó ní ìṣẹ̀dá wa ó jù wá lọ. Ìwọ lọ ya scan. Àwọn Faransé a máa pè ní rédíò, wọn aláwọ̀ lọ sí rédíò. Tí scan bá sọ fún ọ pé oṣù kẹwàá ló bímọ, tó bá pẹ́ kó tó rẹrù ọmọ, oṣù kẹsàn-án ló bí. Wọ́n nínú kó lé ọ̀sẹ̀ méjì tàbí kó dí ọmọ lọ sí ti bínú oṣù kẹsàn-án yìí. Kí ló dé tí òjì ó mu? Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ ń lọ mú déètì. Ọlọ́run ò fi déètì kọ ìṣẹ̀dá wa o. Láì délé aláwo, láì délé ọlọ́pàá, ìwọ fúnra ara rẹ lè mọrú ẹ̀dá tó jẹ́. Bẹ́ẹ̀ ni, fúnra ara rẹ, ó fara rẹ balẹ̀ ni. Anybody ẹ máa circumspect ara yín. Èmi náà kéwèé díẹ̀, mo kéwèé. O gbọ́dọ̀ ṣàkíyèsí ara rẹ, ta ni wọ́. Àwọn ẹ̀dá kan ń bẹ láyé tó jẹ́ pé abánigbẹ́dọ̀ ni wọ́n tí ó sì ní rìn mú bẹ́ẹ̀. Ọ̀rọ̀ mi ò yí ọ. Òun ń gbẹ́dọ̀ fún èèyàn ni, kò sì ní rí omi mú bẹ́ẹ̀. Wàá gbọ́, ta ló lúwẹ̀? Bóyá obìnrin mi fẹ́ ọkọ mi, obìnrin fẹ́ ọkọ, torí Yorùbá mi lè máa yí ọ dáadáa. Ìgbà tó fẹ́ ọkọ yìí, nǹkan yípo fún ọkọ. Ṣé ẹ mọ̀ pé ọmọbìnrin yẹn kó ajé wá ni? Ìṣẹ̀dá wọn ó ṣe yé mú. Ṣùgbọ́n ìfarabalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹwà ni wọ́n ń wò. Tó bá ti rọ́mọ tó ṣe rògòdò, kò mọrú ìṣẹ̀dá tó jẹ́. Ńjọ́ bá ti gbé wọlé, ńjọ́ náà ní nǹkan rẹ̀ ó sì máa dàrú. Àwọn ẹ̀dá kan wá ń bẹ tó jẹ́ pé wọ́n dára wọn mọ̀ pé irú ìṣẹ̀dá omi báyìí ni mo jẹ́. Ṣùgbọ́n nǹkan ò lọ déédéé. Wàá gbọ́. Wọ́n ní kó má jẹ́ yìí mọ̀ ọ̀ jẹ́. Wọ́n ní kó má ṣe yìí mọ̀ ò ṣe. Tún dúró. Ìgbà mi ń bẹ tó jẹ́ pé àwọn ọ̀rẹ́ tó ń bá rìn wọ́n ń gbàbọ̀dè fún ọ. Ọkọ ẹlòmíì ń gbàbọ̀dè fún ìyàwó rẹ̀. Àwọn ẹ̀dá mi ń bẹ tó jẹ́ pé ìyàwó tó fẹ́ kò gba ìdọ̀tí, ìṣẹ̀dá rẹ̀ ò gba ìdọ̀tí. Ọkọ ti lọ bá ìyàwó sùn ta, ẹni wọ́n ti kó nǹkan ràn. Ẹni tó yẹ pé òun ti ń kó sára gan yẹn ṣe kékeré, yóò tún gbé aburú yẹn tó yóò tún gborí ìyàwó rẹ̀, nǹkan máa wá dàrú. Bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ obìnrin míì, ọkọ fowó oúnjẹ ẹlẹ̀, ọ̀rà ń jẹ ẹlẹ́, ọ̀rà gbogbo ẹ̀ sílẹ̀, ó gbowó kọ́mọlé láńtà, ó gbowó kẹsẹ̀lé láńtà, tòun ti bẹ́ẹ̀ kọ́ tẹ obìnrin yẹn lọ́rùn. Yóò tún máa yan àlè. Òun nìkan sì lọ́kọ fẹ́. Ó lè jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò yan àlè, nǹkan ọkọ fi ń da. Ṣùgbọ́n gbọ́ ọba ti kásẹ̀ ẹgbẹ́ tí ń bá àwọn ẹgbẹ́ tí ọ̀dà rìn, tí wọ́n ti kọ́ níkọkúkọ, tẹ́lòmíì bá ti ń gorí rẹ̀, tí ń gbowó kọ̀tọ́, tọkọ náà bá ti ń gorí rẹ̀, ṣàdédé ọkọ kàn rí pé iṣẹ́ òun dàrú ni. Ẹ̀yin ọkùnrin ẹ máa fura. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wá lérò yìí pé tá a bá ń dákọ ọmọ ẹlẹ́gbẹ́, wọ́n rò yìí pé obìnrin nìkan lẹ́lẹ́gbẹ́. Rárá o, ìbí òjù bí o, bá a ṣe bẹ̀rù bẹ́ẹ̀ lábẹ́ ọmọ o. Ṣé ń gbọ́ mi yé? Ọmọ ní mi á máa fọ́nbù, ọmọ mi nì, tó bá mọ̀ mi ò ní fi mí ṣeré. Who are you? Ọkùnrin tí wọ́n fẹ́ ìwọ ọmọrú ẹ̀dá tó jẹ́, ṣé bí ọkọ rẹ kó ajé wá ló fi fẹ́ wọ? Tí ọba kájé wá, ìwọ gan ò lè bá a pàdé.
ọmọ abómi wáyé ó gbọ́dọ̀ ṣọ́ra fún èèwọ̀ ní jíjẹ, èèwọ̀ ní jíjẹ. Ọ̀rọ̀ ẹnu rẹ sọ déédé. Ọmọ abómi wáyé a máa níṣòro ọ̀tá ọ̀rẹ́, alábàárìnlẹ̀ máa ń ní. Má gbára lọ́rẹ̀ẹ́ o. Gbogbo ohun tó bá fẹ́ dáwọ́lé ẹlẹ́dàá rẹ̀ ni ó máa bá sọ. Kódà tí ọkọ rẹ bá jẹ́ ẹni tó yẹ pé bó ṣe dáa tó ẹnu rẹ̀ ò mọ́, má sábà sọ nǹkan tó fẹ́ ṣe tó nípọn, má sábà sọ fún un. Torí gbogbo ọkọ kọ́ lọkọ o. Ọkọ mi mẹ́tọ́ jẹ́ pé gbogbo àṣírí ayé ìyàwó rẹ̀ tó bá ti lè rágò bíà kan ibẹ̀ ni ó ti máa wòtòwòtò. Ẹ̀yìnkùlé sì lọ̀tá wà, ilé la sì ní ń gbé. Ẹni tó bá ń lo ìṣẹ̀dá omi ó gbọ́dọ̀ máa ṣàánú púpọ̀. Látàrí àánú tó ń ṣe ọgbọ̀tá o, má wo bẹ́ẹ̀ o, má wo bẹ́ẹ̀ o. Nígbà míì ẹlòmíràn máa sọ pé òun ṣe sàárà, tòun ti bóun ti ṣe tó òun la ẹ̀mọye eré òkè. Wọ́n sì nírú ìṣẹ̀dá báyìí lóhùn, wọ́n ní wọn èèrà ágó. Kí ló wá dé tó fi rí bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé ó fẹ́ ọkọ rẹ̀ ṣùgbọ́n kò jáde láti ilé rẹ̀, bóyá ìdílé wọn ó ní ègún burúkú, yóò nira díẹ̀ fọkọ bẹ́ẹ̀ kó tó gbéra o. Torí ẹlẹ́fì máa rí àwọn ẹlòmíì tó yẹ pé ọkọ wọn ò da, ìyá ọkọ alágbàkó ni ó jẹ́ sí wọn. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá míì wọ́n ń lo ògo ọmọ wọn. Ìyá mi ó lè fírìsì ògo ọmọ ẹ̀ tí ó dì báyìí, kò ní jẹ́ wọn gbérí. Tí ìyá yìí bá ti wá rí i pé ìmọ́lẹ̀ lọmọ tó wọlé yìí yóò tan iná ayọ̀ sínú ayé ọmọ yẹn, yóò dìde ogun sí ni. Ẹ̀yin ọkọ ẹ yára yín ní làákàyè. Gbìyànjú kó tẹ́ làákàyè rẹ sílẹ̀ kó máa wò báyìí pé kí ni ń ṣẹlẹ̀? Kí ni ìyàwó mi ń ṣe tí ìyá mi fi héètì ẹ̀? Irú ẹ̀dá wo nìyá rẹ̀? Àpẹẹrẹ tó fi kọ́kọ́ mọ̀ nì. Ìyá mi yóò máa bá ọmọ rẹ̀, yóò máa bá ìyàwó ọmọ rẹ̀ sorogún ni. Báyọ̀ kí ọ̀nà ó jì tó, yóò máa wá ọmọ rẹ̀ lọ. Ìjọba lọ kò ní í dé o. Òun lòun wá báyìí ń ṣe bí ọ̀sẹ̀ méjì ó sì dóṣù márùn-ún. Bọ́mọ rẹ̀ bá ti fowó ọbẹ̀ lẹ̀, yóò ní ìyàwó kó wá òun lòun lọ rà á. Tíyàwó bá lọ rẹran tàbọ́ra nkankan tó bá ti lè gé kọ̀ǹdùkọ̀ǹdù, àṣẹ ohun tí ọmọ mi ń kó jẹ nìyí, ohun tó ń ṣe fọmọ mi tó jẹ́ onílàákàyè ní, yóò gbógun lé ni. Ọ̀fẹ́ ọkọ ọmọrú ìdílé tí ọmọrú ìyá ọkọ tó ní. Torí ẹ̀ máa sọ fún ọ̀pọ̀lọpọ̀, ẹ lẹ́yìn lọ́ọ́ ṣe béèrè, èyí gbàdúrà sí pásítọ̀ rẹ lọ́dà, wòlíì rẹ lọ́dà, àáfàá rẹ lọ́dà, ó ti mọ̀ ṣẹ̀dá ìyàwó rẹ̀. bó lásìkò àárín àlàáfíà ńkọ́? ṣé ìyàwó olóṣù kan ni àbí títí láéláé? ta nìyá ọkọ rẹ? ta nìyá ìyàwó rẹ? ìdílé wo lọkọ rẹ ti jáde? ìdílé wo nìyàwó rẹ ti jáde? ó lè jẹ́ pé ìdílé tó ti lọ́ọ́ fẹ́ ọkọ yìí nìkan òun ló ga sókè, àwọn yòókù dọ́gba bíi ráìsì ni. tí wọ́n bá sọ pé èèyàn dọ́gba bíi ráìsì, ọ̀kan ò gbé pẹ́ẹ́lú jù kan lẹ̀ ní jẹ́bẹ́. wọ́n dojúlé ọ bó ṣe lọ ni wọ́n wè. wọn ò ní fẹ́ kó rí sí lára ọkọ rẹ̀. ẹni ó bá ní ìṣẹ̀dá omi, ẹ ṣàánú mọ́ níwọ̀n, ẹ sì ṣí ọ̀rọ̀ ẹnu yín kù. níbi tí àwọlé bá ti máa wá wọlé sí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá jẹ́ ìràwọ̀ omi jù, wọn a máa mú wọn láti bí ìwà,
wọn a máa mú wọn láti bí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni torí tó bá wà láwùjọ tí wọ́n bá ń sọ̀rọ̀ tó bá sọ ẹnu rẹ gbogbo èèyàn títí ń sọ̀rọ̀ látàárọ̀ wọn ò rí wọn ọ̀rọ̀ tiẹ̀ ni wọ́n ó dì mú báyìí láti bẹ̀ ọ̀tá ayérayé ti dé o ọ̀tá ayérayé ti dé ọ̀gbọ́ oníràwọ̀ omi tó bá wọṣọ àpò kan àwa ń pè ní 200 ní Nàìjíríà ṣùgbọ́n ní Kútọ́nù gbogbo ilẹ̀ Faransé 1000 tí wọ́n ní safran ni tí ẹnìkan wá wọṣọ 1 million tí wọ́n bá rí i pé ìwọ yìí ológo ńlá ni ọ́ bó ṣe wọṣọ àpò kan yìí inú wọn máa bí wọn ni wọn a máa kórìíra ẹni tó bá níràwọ̀ omi bẹ́ẹ̀ ni wọn a máa ṣe ìlara rẹ̀ ní gbogbo ọ̀nà wọ́n tó bá fẹ́ kẹ́mìrì ogun tó jẹ́ oníràwọ̀ omi òru ọkọ tó fẹ́ fẹ́ dáadáa o ṣé ìsọkọ tí ó fà ọ́ láyé lọ́wọ́ lọ́nà wo tí ó máa rojọ́ ẹ̀ fáwọn ẹbí rẹ̀ tí ò ní fẹjọ́ rẹ̀ sùn ọ́ pé bàbá alágbẹ́jà ń tẹ́ sí ni ẹ sì gbọ́dọ̀ máa gbọ́rọ̀ síra yín lẹ́nu bẹ́ẹ̀ ni tíyàwó rẹ̀ bá sọ pé mo sùn mọ́ lálàá gbọ́ ohun tó wí tọkọ rẹ̀ bá sọ pé mo sùn mọ́ lálàá gbọ́ ohun tó wí má lò gbéraga má lò kí ni mo pè é má lò gbéraga sàrà lóòrèkóòrè a máa tẹ̀síwájú ọjọ́ mi ọjọ́ rẹ̀ orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà +23480 3298 3298 +23480 3298 3298 +23481 33 155 111 +23481 33 155 111 gbàkásí +229 54 65 1928 +229 54 65 1928 bó sì ní 29 nọ́mbà mi kan náà ni yọ dáhùn èyí mo wí gbẹ̀yìn yẹn nọ́mbà orílẹ̀-èdè Benin ni tẹ́ bá pọ̀ gbogbo nọ́mbà Nàìjíríà mi tí ò wọlé mi ò sí Nàìjíríà ni ẹ pè mí lórí WhatsApp 3298 3298 yẹn òun ni hotline mi àti kejì rẹ̀ tọ́ ibo ni mò ń gbé ní Nàìjíríà ojúlówó ọmọ ìlú Ìṣẹ́yìn ni mí ní agbo ilé alùbàtà ìlú Ìkòròdú ni mò ń gbé nílùú Èkó tó bá ti dé Ìkòròdú garage wọ́n mọ́tò ti ń lọ báyé kù olúwọ́ bọ́lẹ̀ ní Emily bus stop Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà kò jù bẹ́ẹ̀ lọ tọ́ tó bá jẹ́ pé lórílẹ̀‐èdè Benin ni tó bá ti dé Túndé motors bí títí ń ta mọ́tò pàfẹ́ ìtọ́jáde wá lára rẹ̀ premier phone Aduati ẹgbàbẹ̀ Trudua ẹ̀rí ìtaàsì kan níwájú ìtaàsì tẹ́ rí ọ̀nà kan yà ní aago ẹ̀yà síbẹ̀ ẹ rọra kẹsẹ̀ bàtà bíi méje ẹ rí ọ̀ǹtògbó dúdú kan báyìí géètì ni wọ́n pè bẹ́ẹ̀ ẹ̀ka géètì ẹ ti bá àwọn èèyàn ń bẹ̀ pìtìpìtì yọ yẹ wá o kò ní yẹ ẹ lẹ́ o ẹ bá mọ ẹ fẹ́ béèrè nípa ọ̀rọ̀ ìrìn àjò yín àwakọ̀ Ọlọ́run ni o ọ̀sánwó bẹ́ẹ̀ ni ọ̀sánwó price ò sì papọ̀ mọ́ra wọn tara Nàìjíríà papọ̀ mọ́ tara ìlú èbó kò jọra wọn kò papọ̀ ọgbọ́n báyìí yọ̀yẹ̀ wa kò ní yé ẹ lẹ gbogbo ohun tá a fẹ́ òun lè lédùá ó ṣe tẹ́nìkan bá ní bàbá ọgbọ́n lòun tí a bá ti gbọ́ Lukman ọmọ Ayédáre kìí ṣèmí o ohun mi ò yàtọ̀ o ní lápílíkéṣọ̀ ohun o ohun mi ọ̀pá ìpò ohun mágógó lẹ́nu o ohun mi rèé o òun lẹ́ ń gbọ́ kótó yìí yọ̀yẹ̀ wa kò ní yé ẹ lẹ ire o ire kàbìtì.